kú ọjọ́ mẹ́ta o ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi ẹ káàbọ̀ sórí ìtàkùn àgbáyé orúkọ mi ni Idris Busari. Ẹ kú àbẹ̀wò wa lórí ẹ̀rọ ayélujára Yorùbá. A ti ṣe ẹ̀rọ yìí nírọ̀rùn láti lò fún gbogbo wa pátá. Ẹ ṣáà ti tẹ̀lé àwọn àkójọ táàbù tó wà lórí àwòrán yìí. Ẹ̀rọ ayélujára wa tuntun yìí ń dé sétí ìgbọ́ yín àti ojú ìwòran yín pẹ̀lú ìsowọ́pọ̀ àwọn olùgbọ̀wọ́ wa. Ẹ bá ní yẹ̀ wọ́n wò. Ká má fọ̀rọ̀ gùn o, ẹ jẹ́ ká lọ sí ojú ìwé ayélujára wa fún àkójọ ìmọ̀ àti ẹ̀kọ́ èdè Yorùbá. Ó yá o.